ẹni tí jẹ́ olè yẹ Yorùbá tí fún yàn lóye ilẹ̀ Yorùbá tó jẹ́ tẹlẹ́sìn dé rábìtà ni certificate tán fún wa ni certificate ti mufti náà fún gbogbo àwọn ìmáàmù ìlú méje mẹ́fẹ̀ẹ̀fà including Markaz Sheikh Habib ó ní wọ́n fi sí yìí. Ta ló fẹ́ dànkanrú ẹjẹ́ ayé máa pèpè ń tà àjẹmọ́ra wa ká máa wá sọ ẹni tí ń pèpè sọ̀kan ká máa wá sọ wọn lóòkọ tí wọn ò jẹ́. nígbà tán fún wa ní mufti nísìn gbogbo ilẹ̀ Yorùbá including Markaz ó jẹ́ méje. Tẹ́ ẹ bá dé rábìtà ní secretariat wa ẹ rí fúláàgì gbogbo àwọn méjèèjì yẹn àti fúláàgì rábìtà àti fúláàgì Nàìjíríà ó jẹ́ 9. ó ní South West Nigeria Markaz stakeholder odidi bí state ṣe rí ni Markaz rí. Fikra rábìtà ibo ló ti jáde. Initiative rábìtà látọ̀dọ̀ Sheikh Adam ló ti jáde. Ta ni Sheikh Adam Markaz ta ni Markaz Sheikh Adam. A rí certificate kan ẹni tán ni wọ́n fi ẹni tó ń sọ pé wọ́n fò ń jẹ Mufti ilẹ̀ Yorùbá tí wáyé ìsàkọ́kọ́ kì í ṣèkejì ẹni tó ní wọ́n fi ń jẹ gírámù àyàn mélòó náà ti fi jẹ bẹ́ẹ̀ rí ta ló fi wọ́n jẹ níbi tán ti fi wọ́n jẹ. oyè tí rábìtà bá ń jẹ àtúngbọ̀dọ̀ rí ẹgbẹ́ míì mọ́ kó sọ pé lóun fẹ́ jẹ́ ó fẹ́ dàwárú nìyẹn. ẹjẹ́ àṣọ̀kan kò sóore níbi ká fúnra wa yẹ́bẹ̀yẹ́bẹ̀ a ti mọ ibi tá a ti lè àchífù ìṣọ̀kan lẹ̀ Yorùbá kò síbi tá a ti lè àchífù ìṣọ̀kan tó ju rábìtà lọ. Ìwó Muslim community led by the chief imam of Iwo Central Mosque ó dúpẹ́ ń túmọ̀ sí pé ní kò fẹ́ sí kọ́nà kan tí wọn ò supporting ti gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ aláṣẹ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tí wọn ò fọwọ́ sí ààyè tí wọ́n fi wá sí ní tó fi lè mú odidi ìmáàmù ìlú Ìwó wá sí bí ìjókòó tí ó sì dúró ń sáfù ẹ̀yìn sáfù wájú ni wọ́n tò sí. Mo dúpẹ́ ó ń túmọ̀ sí gbogbo ìlú Ìwó ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Khalifa Adio mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn bàbá wa láti family bàbá wa Rórẹ̀kí mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn Moroccan tí wọ́n bẹ ní Ìwó mo dúpẹ́ gbogbo wọn ní ẹsẹ̀ wọn pé wámúwámú mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run kó má ṣàdúró tì yín. Ó ti hàn pé ní Kabul bá a ṣe ní Kabul káàkiri kò fẹ́ síbi tó kù sílẹ̀ Yorùbá tá a ti ní Kabul acceptability mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn all my PAs home and abroad nígbà tí mo pa àwọn PAs mi ń jọ́nà lọ́hùn wọ́n bẹ̀rẹ̀ sí ní ju bẹ́ẹ̀lì kalẹ̀ ní mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́mọṣà yín lè dákọ̀ gbóyin tán. Àwọn Mahat ní Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ tí ìṣọ̀kan nítorí ẹ̀dá rọ́bìtà kalẹ̀ nìyẹn iṣẹ́ ìṣọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn Karachi mo dúpẹ́ lọ́wọ́ yín. Àsùdání àwọn oríṣiríṣi àwọn èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Dr. Afagba the Grand Mufti of Ibadan land Dr. Abdul Bari mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá dáadáa ní yín ọlọmọsá jẹ́ kẹ́ gùn lẹ́mìí Ọlọ́run jẹ́ àtẹlẹ yín pẹ́pẹ́pẹ́ ọlá Ànábì Muhammad. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn Nasfat Korib gbogbo àwọn ẹgbẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn báǹkì wa àwọn Zenith Bank ní Sterling Bank ní GT Bank ní gbogbo náà ni wọ́n dìde ni wọ́n wá mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n wá bọ́ sórí àwọn mídíà látòrí Yes Alunaka mo dúpẹ́ àwọn tí wọ́n jẹ́ kí wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe nìbàdàn Liberty Stadium jọ́nà lọ́hùn ni mo dúpẹ́ lọ́wọ́ Zen TV kódà wọ́n sì tún relay títí dìsín wọ́n tún premier rẹ̀ àbí kílẹ̀ máa ń pè wọ́n premier rẹ̀ títí dìsín mo dúpẹ́ Ikra TV láti Lagos Araimuyal láti Ìwó BCOS láti Òṣogbo NTA gbogbo àwọn media outlet tí wọ́n wá mo dúpẹ́ lọ́wọ́ everybody wọn mo dúpẹ́ lọ́wọ́ tá a bá rí àwọn èèyàn kò ní ṣe kó mọ̀ wáyé. Iṣẹ́ ìṣọ̀kan òun náà ni iṣẹ́ ìṣọ̀kan òun náà ni àwọn bàbá gbé dání. Iṣẹ́ ìṣọ̀kan òun náà ni àwọn bàbá gbé dání. A gbọ́dọ̀ ṣọ̀kan. Iṣẹ́ ìṣọ̀kan òun náà la gbé dání. Ìgbà tá a fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ the former minister for communication Senator Adébáyọ̀ Shittu àwọn náà wá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá aláwẹ̀ láti ìlú Òṣogbo. Bàbá now is 102 years. Inú bàbá dùn débi pé ní àfáà mi mo ní ọmọ mi ní ọmọ yín ni mí sàfáà ẹ̀yin rárá inú àwọn dùn yìí pé ní irú eléyìí lè sojú àwọn gbèsè ilé ayé àwọn wọ́n sì jòkólẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí. Mo dúpẹ́ bàbá Ọlọ́run túnbọ̀ jẹ́ kẹ́ sìn wá jìnnà pẹ́pẹ́pẹ́ mo dúpẹ́ o mo mọ̀ lóore o mo dúpẹ́ fún yín mo dúpẹ́ fáwọn ìyàwó yín mo dúpẹ́ oore tẹ́yìn rí gbà lọ́dọ̀ Ọlọ́run atúnfọlá àti yín tọrọ ni Ọlọ́run jẹ́ káwọn ẹlú oore náà bẹ́ẹ̀ gbà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa ààrẹ mọ́sálásí Ẹ̀kọ̀rọ̀ nílùú Èkó wọ́n ṣe gudugudu gbèjà tí ilé máa fẹnu sọ tó gbà mí lẹ́rù
bóyá ó kù bí ọ̀tún àbíjọ́ ó kù bí ọ̀sẹ̀ kan mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe kíní kan wọ́n ṣe gudugudu méje yà mẹ́fà ó kù bí ọ̀tún látàwíyè ni wọ́n ti dé Ìbàdàn. Wàláhì tàláhì mo dúpẹ́ o mo dúpẹ́ àwọn pẹ̀lú mo á dúpẹ́ fún ìyàwó wọn mo dúpẹ́ fún ìyàwó wọn ìyàwó dáadáa lọ́dẹ̀dẹ̀ ọkọ dáadáa mo dúpẹ́ Ọlọ́run jẹ́ jèrè gbogbo àwọn ọmọ yín àjẹkalẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ everybody kò sí bí ó ṣe ṣe nígbà tá a fẹ́ ṣe kíní àyà ó máa já ẹ̀rù ó máa bàyàn torí pé gbogbo nǹkan tó ti ṣáájú yóò jẹ́ kó máa mẹ́rù bàyàn àmọ́ àwọn tá a tẹ̀lé àwọn èèyàn téèyàn máa tẹ̀lé téèyàn gbọ́dọ̀ bẹ̀rù ni àmọ́ gẹ́gẹ́ bí ènìyàn èèyàn máa bẹ̀rù tọ́ra àwọn bàbá wa tá a tẹ̀lé wọn ò mọ báyìí ṣe báyìí ni wọ́n máa ń ṣe inú kan náà máa fi báyìí tá a bá sọ pé bẹ́ẹ̀ ni tí gbogbo wọn sọ pé ní àwọn ti fà wá lọ sókè ẹ̀yin wọn náà ni wọ́n máa jẹ́ alimufti tá a sì ń jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run sì ti gbà bẹ́ẹ̀ tó ti ṣe déédéé bọ́lọ́run ṣe fẹ́ bẹ́ẹ̀ látún wá rí àwọn kan tó bá jásí pé láwọn tí ò bá máa pe ẹ̀sìn mọ́ra wọn ni kò bá dáa bá jẹ́ pé láwọn tí ò bá máa pe ìbẹ̀rù Ọlọ́run mọ́ra wọn ni kò bá dáa ẹ wá dúró gbọ́n bàbá tá a dákọ̀ kalẹ̀ yìí sẹ́yìn wàá sọ pé wọn ò mọ tí wọ́n ń ṣe àwa ara àwọn kan wọ́n tó wá gbé ọ̀rọ̀ náà lọ sí kóòtù pé kán lọ stop wa ká má jẹ́ kí nǹkan yẹn ṣe ní 21 àti ẹ̀rẹ́ lòmíì gan tó ń ti láwà ní tó wé sórí gbogbo àwọn bàbá tí ń pè lélẹ́bọ lánàá gbogbo àwọn bàbá tí ń pè ní wọn ò mọ̀ náà wọn ò dá kan mọ̀ àwọn náà ní tó wá ń pè pé ẹmu ká má jẹ́ ó ṣeéṣe o ká má jẹ́ ó ṣeéṣe o gbogbo eléyìí wọ́n gbìyànjú ẹ̀ àmọ́ yẹ̀kídú nà kẹ́ídán fá àkídù kẹ́ídán gbogbo ète gbogbo ọgbọ́n tí wọ́n gbà Ọlọ́run padà sọ ọ́ di ìyẹ̀bùtù mọ́ wọn lọ́wọ́ ni. ẹjẹ́ àsọ̀kan kò sóore níbi ká fúnra wa yẹ́bẹ̀yẹ́bẹ̀ a ti mọ ibi tá a ti lè àchífù ìṣọ̀kan nílẹ̀ Yorùbá kò síbi tá a ti lè àchífù ìṣọ̀kan tó ju rábítà lọ rábítà ní ẹgbẹ́ kì í ṣẹgbẹ́ ó ní àwùjọ ìṣọ̀kan ilẹ̀ Yorùbá oyè tí rábítà bá ń jẹ àtúngbọ̀dọ̀ rí ẹgbẹ́ míì mọ́ kó sọ pé lóun fẹ́ jẹ́ ó fẹ́ dàwárú nìyẹn oyè tí gbogbo àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá jòkó sí wọ́n ti jẹ ààrẹ àdínì ogbà bàbá àwọn ìlú mẹ́fẹ̀ẹ̀fà yìí ni wọ́n jẹ ni wọ́n fawọ́ wọn sókè wọ́n jẹ bàbá àdínì àwọn ìmáàmù mẹ́fẹ̀ẹ̀fà yìí ni àti markaz àwọn kan ní ṣe markaz ń bẹ nínú state ni odidi markaz stakeholder odidi bí state ṣe rí ni markaz rí fikira rábítà ibo ló ti jáde initiative rábítà látọ̀dọ̀ Sheikh Adam ló ti jáde ta ni Sheikh Adam markaz ta ni markaz Sheikh Adam ká a ti jẹ ààrẹ a ti jẹ bàbá àdínì a ti jẹ aṣíwájú látọjú ilé ayé Sheikh Adam náà ni wọ́n ti ń jẹ gbogbo eléyìí látọjú ilé ayé àwọn bàbá àtàná ni wọ́n ti ń jẹ àwọn òyìn wọ̀nyí a sì tún gbọ́ kẹ́lòmíì tún jẹ mọ́ yàtọ̀ sí rábítà mufti lẹ́wà mufti ọba bàjẹ́ bàbá àdínì state kò sí láì àwọn bàbá àdínì ilẹ̀ Yorùbá ẹni tí jẹ olè yẹ Yorùbá tí fúnyàn lóye ilẹ̀ Yorùbá tó jẹ́ tẹlẹ́sìn dé rábítà ni. a rí sàtífíkẹ́ẹ̀tì kan ẹni tán ni wọ́n fi ẹni tó ń sọ ipò fòun jẹ rámufti ilẹ̀ Yorùbá tíwáyé ìsàkọ́kọ́ kì í ṣèkejì ẹni tó ní wọ́n fi ń jẹ gáàmù àyàn mélòó náà ti fi jẹ bẹ́ẹ̀ rí ta ló fi wọ́n jẹ níbi tá ti fi wọ́n jẹ. ní tá a bá ń sọ tá a bá wí nínú tíra kó máa papọ̀ mọ́ tá a bá wù níwà. a fẹ́ dàtàn rú ni a fẹ́ da àwùjọ mùsùlùmí rú ni. a wá rí sàtífíkẹ́ẹ̀tì tí ń sọ fún wa pé ní Ìwó traditional council ní tá a bá pè ní traditional council kì í ṣe mùsùlùmí kan ní àwọn ló máa councils wọ́n máa ní members ó lè jẹ́ 10 ó lè jẹ́ 12 ó lè jẹ́ 20 ó lè jẹ́ 30 gbogbo àwọn members ẹ̀yin tó túmọ̀ sí ní pé ní oníṣẹ̀ṣe ń bẹ nínú Ìwó traditional councils Christian bẹ nínú Ìwó traditional councils mùsùlùmí bẹ nínú traditional councils àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ń jẹ́ councils ṣé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí la fẹ́ lè kalẹ̀ presidents wo la fẹ́ kí ni àwọn nǹkan tá a fẹ́ fi kalẹ̀ yẹn nígbà tó bá já sí pé ní àwọn traditional council pé ní àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ sàdíkẹ́ẹ̀tì wọn làwa fi ń fún àwọn èèyàn ní oyè ẹ̀sìn nílẹ̀ Yorùbá ọmọ ìyá wa ní ẹ wá ẹjá jọ ṣọ̀kan iṣẹ́ ṣọ̀kan ipò èèyàn kì í wápò bá a bá nípò á ṣiṣẹ́ kí wọ́n tó fi ipò yìí kán tó fún wa láti ń ṣiṣẹ́ mufti tí bá ti wà nínú kíní èèyàn yóò rùn ní Kòròdú division títí dì sín èmi ni naibul mufti ní Ìkòròdú division iṣẹ́ kan láti sáré yẹn ń ṣe ní national mo wà nínú àwọn mẹ́mbà lajnatul iftai alwataniya ní Àbújá
so kò ní di pé ní kẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ipò ká wá sọ yìí pé ẹni tí àwọn tí National Council wá fún ní táìtù kó máa jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó mọ́ fún bẹ́ẹ̀ rí ṣáájú títí ẹ̀ mọ́jà bẹ́sìn jẹ́ ní tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí kọjá kínní rábítà ní fún wọn ní wàzírù gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣèlú kan nígbà tán fún wa ní mufti nísìn gbogbo ilẹ̀ Yorùbá including Markaz ó jẹ́ méje tẹ́ ẹ bá dé rábítà ní secretariat wa ẹ rí fúláàgì gbogbo àwọn méjèèjì yẹn àti fúláàgì rábítà àti fúláàgì Nàìjíríà ó jẹ́ 9 ó ní South West Nigeria sàdíkẹ́tì tán fún wa ní sàdíkẹ́tì ti mufti náà fún gbogbo àwọn ìmáàmù ìlú méje mẹ́fẹ̀ẹ̀fà including Markaz Sheikh Habib ó ní wọ́n fi sí yìí ta ló fẹ́ dà nǹkan rú ẹjẹ́ ayé máa pèpè ń tà àjẹmọ́ra wa ká máa wá sọ ẹni tí ń pèpè sọ̀kan ká máa wá sọ wọ́n lóòkọ tí wọn ò jẹ́ a sì jẹ́ kí gbogbo orí social media kó sinmi látijọ́ yìí bẹ́ẹ̀ bá lọ kẹ́kọ̀ọ́ nìkan tẹ́kọ̀ọ́ bá yẹ yín ẹ wá báwọn bàbá yín rábítà ní bàbá yín ẹ wá fẹ̀kọ́ yín tí ó wúlò tó bá ọ̀dọ̀ wa yìí mọ́ ẹ wá fi sìn wọ́n yìí tí ò bá ní wúlò tí ò ní bá ọ̀dọ̀ wa yìí lọ ẹ fílẹ̀ síbi tẹ́ ẹ ti kọ́ nítorí bẹ́ẹ̀ ní ọjọ́ ọpẹ́ ni adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn náà gbogbo àwọn tó sáré kó má ṣeé ṣe adúpẹ́ lọ́wọ́ yín lára eré tẹ́ ẹ sá pé kó má ṣeé ṣe náà ló fi ṣeé ṣe adúpẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò ní ṣeé ṣe adúpẹ́ in fact owó advert gan ẹ tún jẹ́ kí a tún mọ̀ náwó advert tó yẹ ká ná mọ́ adúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.